ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين نحن بالله عزنا والحبيب المقرب بهما عز نصرنا لا بجاري ومصبي كل من رام ذلنا من قريب وأجنبي سيفنا فيه قولنا حسبنا الله والنبي حسبنا الله والنبي حسبنا الله والنبي حسبنا الله ونعم الوكيل وينصرك الله ناصرا عزيزا ناصر من الله وفتح قريب نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل وينصرك الله ناصرا عزيزا النصر من الله وفتح قريب نعم المولى ونعم النصير أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله والحمد لله اللهم صل على محمد وعلى آله وسلم آمين. Ọlọ́run bá wa mú ká má ṣubú. Ọlọ́run bá wa mú ká má ṣubú. Sátì àgbà wa mú ká má yẹ̀yẹ́. Ọlọ́run gbà wá mú ká má má nira. Ọlọ́run gbà wá mú ká má má nira. Ọlọ́run gbà wá mú ká má má nira. Ọlọ́run tó lè ṣe wá bá wa ṣe. Wá bá wa ṣe. Ọlọ́run tó lè ṣe wá bá wa ṣe. Àwa ò mọ̀ ní bàbá kan ní kọ̀rọ̀. Àwa ò mọ̀ ní yèyé kan nísàlẹ̀. Ọlọ́run gbára ṣe kò bá gbogbo wa. Ọlọ́run gbára ṣe kò bá gbogbo wa. Ọlọ́run gbára ṣe kò bá gbogbo wa. Ọlọ́run tó ní wa asádìyẹ. Ọlọ́run tó ní mi mo sádìyẹ. Gbogbo ọ̀nà táwọn alábòsí lè gbà á fi wá borí ọ̀tá pẹ̀lú ète wa. Fi wá borí ọ̀tá pẹ̀lú ète wa. Fi wá borí ọ̀tá pẹ̀lú ète wa.
afẹ́fẹ́ ré kọjá ẹ̀fẹ́ gbámú sókèlẹ̀ òdìmú tàbí ìsàlẹ̀lẹ̀ òdìmú tàbí òkè afẹ́fẹ́ ò ṣe dìmú ẹ̀yẹ dààmú ara. afẹ́fẹ́ ò ṣe dìmú ẹ̀yẹ dààmú ara. afẹ́fẹ́ ò ṣe dìmú ẹ̀yẹ dààmú ara. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillahi. Ọlọ́run ọba tọ́pẹ́ tọ́ sí, ọba tọ́pẹ́ yẹn, ọba tá a jẹ gbèsè ọpẹ́ sí, ọba náà la fún lọ́pẹ́. alhamdulillahi. Jẹ́ adúpẹ́ tàná, Ọlọ́run adúpẹ́ tèní. Jẹ́ ká dúra wa ó gbà, jẹ́ ká rí fọkànbalẹ̀ ká tó lè dún tọ́lá. àmín ya Allah. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ àti ọlá àti ọlá àti orí ajẹ́jẹ́ tán fún aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà gègésẹ̀ ànábì sallallahu alayhi wa sallam. títí fi ń dórí àwọn ẹni wa tó ṣe wípé a gbọ́dọ̀ gbàgbé wọn nígbà kan. Nítorí pé sábàbí wọn náà ni oore ìdùnnú yìí. Masha Allah. Ó fi ń bẹ nínú àgbáyé tí ń ṣe gbogbo mùsùlùmí láǹfààní. Ǹjẹ́ bàbá wa lọ́mọ lè gbàgbé? Bàbá wa Alhaji Sefu Saka àríkọ́ṣe. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Bá wa ṣe pẹ́ òkun wa wà níwájú Ọlọ́run ọba. Bá wa kẹ́ gbogbo wa. Bá wa ṣe pẹ́ òkun wa wà níwájú Ọlọ́run. Gbogbo àwọn ìyá tí wọ́n bá bàbá lò àtàwọn ọmọ tí wọ́n ti lọ bá wọn pa wọ́n pọ̀ kẹ́. Àwọn òbí tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan àwa náà, èmi náà tọrọ fún bàbá mi Alhaji Abdulrafin, tọrọ fún ìyá mi Ajá Àṣàkẹ́ Kúdúrà, bẹ́ẹ̀ mo tọrọ fún bàbá tìyẹ náà, mo tọrọ fún ìyá tìyẹ náà, fi kan gbogbo àwa tá a lókun àtàwọn mùsùlùmí àtàwọn tí wọ́n ṣe wá lóore àtàwọn àfáà wa àtàwọn tán kọ́ wa lẹ́kọ̀ọ́. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Bá wa ṣe pẹ́ òkun àwa níwájú Ọlọ́run ọba. Bá wa kẹ́ gbogbo wa. Bá wa ṣe pẹ́ òkun àwa níwájú Ọlọ́run ọba. Ǹjẹ́ báwọn kan bá lọ, àwọn kan sì máa ṣẹ́kù. Masha Allah. Gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù fún wa láwọn òbí, láwọn ẹbí, ní gbogbo àwọn olóore wa, Ọlọ́run ikú tó yáwọ́ má fi pa wọ́n. Àmín ya Allah. Àìsàn tí ò gbóògùn, Ọlọ́run má fi gbé wọn dè. Àmín. Bẹ́ẹ̀ a tọrọ fún àwọn ọmọ rẹ̀ tí ń gbé nǹkan rẹ̀ ṣe lẹ́yìn ikú bàbá. Bàbá fẹ́ ọ̀nà rẹ̀ mọ̀ wọ́n, àwọn náà wá tọ̀ ọ̀nà náà. Ayé wa ń gbádùn wọn, ayé ń jẹ àǹfààní wọn. Ọlọ́run àwọn ọmọ bàbá wa Alhaji Sefu Saka látòkè délẹ̀ wọn, látòrí Abdulrazak fíkà gbogbo wọn délẹ̀, atọrọ fún wọn. Èyí tẹ́ ń ṣe yìí, Ọlọ́run ní jẹ́ ó jọ yín lójú. Àyímá lè ṣe mọ́, Ọlọ́run ò sì ní gbé bá yín. Ọlá yín dúkìá yín, Ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí. Bẹ́ẹ̀ bọ́n bá gbé kalẹ̀ bọ́n bá tí ò bá sí alámòójútó tó péye pẹ̀lú ẹ̀ kò lè máa lọ bí tí ń lọ yìí. Atọrọ fáwọn gbogbo àwọn alámòójútó tí wọ́n mójútó lé iṣẹ́ yìí, tí wọ́n bá wa ń darí rẹ̀ tí fi ń gba ṣíṣe. Agbélátorí dókítàrù wa Sheikh Abdulrahim Shitu Sani, fi kan gbogbo àwọn elétò, àwọn tẹkinisíàn, àwọn journalist, gbogbo wa tá à ń papọ̀ sójú iléeṣẹ́ yìí, àti gbogbo àwa náà, àwọn ìmámù wa, àwọn àfáà wa, àwọn aṣáájú wa, tá wá ń gba bí tá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáyé, táyé sì ń tara rẹ̀ tí wọ́n mọ̀nà, tá ń tara rẹ̀ tí wọ́n ríṣẹ́ olóore ṣe pátá. Atọrọ fún yín látòkè títí délẹ̀. Ọlọ́run má tàn yín lálàáfíà. Àmín. Ẹ̀san tí ń bẹ nínú rẹ̀, Ọlọ́run má jẹ́ ó dùn wá, má jẹ́ ó fò wá dá. Àmín. Bákan náà báwa bá wá ń sọ ọ́, tá a bá rẹ́ni wò wá, bá a bá rẹ́ni gbọ́ wá, ó tún kù díẹ̀ káàtó. Jẹ́ gbogbo àwa aráalé pátá tá a fi Sunna TV sílẹ̀, tá a ń ṣe, tá a ń gbọ́, táwọn ọmọ wa tí wọ́n sì ń tara rẹ̀ tí wọ́n mọ̀nà. Gbogbo wa pátá náà la kí. À ń sọ nínú gbólóhùn wa wípé ẹni tí ò gbé kó wá wí. Alẹ́ ni tí ò gbé kó wá wí. Sunna TV gbé mi ní tèmi. Ẹni tí ò gbé kó wá wí. 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 Ẹni tí ò gbé kó wá wí.
Sunna TV gbé wa ní tàwa ẹni tí ó gbé kó wá wí. Ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ilé, ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ òde, ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ayé, ó tún kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ̀run. Sunna TV gbé wa ní tàwa alẹ́ ní tí ó gbé kó wá wí. Ẹni tí ó gbé kó wá wí, ẹni tí ó gbé kó wá wí, ẹni tí ó gbé kó wá wí, ẹni tí ó gbé kó wá wí. Sunna TV gbé wa ní tàwa ẹni tí ó gbé kó wá wí. A kí gbogbo wa pẹ̀lú kíkí kan tá a fi máa kíra wa títí ráyéráyé fi di alikiyama fi dínú àlìjánà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Èyí tá bára wa sọ ní dédé àsìkò tá wà yìí, insha Allah, òun náà níbi tí wọ́n tọ́ka wa sí. Wọ́n ní ká sọ̀rọ̀ nípa ahamiyatul islahi insha Allah bainal mutahasimina aw al-mutahasimin. Èyí pé pàápàá ìhun tí ń jẹ́ ìtako tí ó bá ti wáyé láàrin ara wa síra wa, èdè tí ò yédè, ká sọ̀rọ̀ kó mọ́ yẹra wa, àbí ká mọ́ wá ṣe òfàǹfà, àbí ká mọ́ wá gbọ́n mi sí kó mi mọ́tò, tó bá ti ṣẹlẹ̀ láàrin ara wa síra wa tá jọ jẹ́ mùsùlùmí, àbí bẹ́ẹ̀ kọ́ èèyàn méjì náà ní tẹ̀ ń ṣẹlẹ̀ sí, ọwọ́ wo la lè gba ta lè fi ṣàtúnṣe níbẹ̀. Al-ikhtilafu bayna an-nasi amrun waqi'un. Mo fẹ́ kó mọ̀ dájú ìwọ mùsùlùmí òdodo ipe kí èdè àìyedè ó wáyé, ká má gbọ́ ahọ́n ara wáyé, kí ìjà kó ṣẹlẹ̀, kí fìtínà kó ṣẹlẹ̀, kí wàhálà kó wọnú ìjọ àbí kó wà ní èèyàn méjì, mọ̀ pé nǹkan kan ni tó gbọdọ̀ má ṣẹlẹ̀ nítorí pé ahọ́n pọ̀lú eyín wọn ò lè gbé pọ̀ láì mọ́ gera wọn jẹ. Masha Allah, wa min sajayal bashar. Bákan náà ó tún wá jẹ́ àdámọ́ ọmọ ènìyàn, àdámọ́ ni wípé kí èdè àìyedè ó wáyé, àdámọ́ ni fún ẹ bẹ́ẹ̀ náà ní fẹ́mi náà, bó ti lè wù kí n tutù tó, bó ti lè wù kí n ní mọ́nì tó, ìbínú ó ṣẹlẹ̀ níjọ́ kan. Wa dhalika li-ikhtilafi akhlaqihim taba'ihim wa taba'ihim. Nítorí kí ni yóò fi mọ̀ wáyé bẹ́ẹ̀, òun náà ni wípé bọ́lọ́hun ti ṣe dára wa, bọ́lọ́hun ti ṣe dá wa àjọra wa, ìwà wa ò jọra wọn, ìṣe wa ò jọra wọn, kódà bí wọ́n bá bímọ nínú ìyá kan náà ìwà wọn ò lè jọra wọn, wọ́n tún wá padà jẹ́ ìbejì, ìwà wọn ò lè jọra wọn, nítorí àìmọ́ jọra ẹni níwà, ìwà tí ó jọ ìwà ní sábà mú èdè àìyedè wá sí wa láàrin. Bákan náà àti àdámọ́ ẹnì kọ̀ọ̀kan, oníkàlùkù ló ládébù tiẹ̀ lára. Masha Allah. Bí mo ti wà yìí mo ní tèmi, bí wọn náà ti wà ní oní tiẹ̀, bá bá wá gbé pọ̀ a máa wòra wa níwò pé èèyàn jẹ́jẹ́ leléyìí, ọmọlúwàbí leléyìí, kó tó lè mọ ìwà ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ó dìgbà tó bá gbé pọ̀ pọ̀lú ẹ pé àṣewà báyìí ń bẹ lára lágbájá. walitanafusihim fi khududi dunya minal mali wash-sharafi wa ghayrihi. Bákan náà ìmọ̀ ṣàpáǹtètè wa níbi mo fẹ́ lówó jù ẹ lọ, níbi ayé, ìmọ̀ wá ayé wa, inú ìgbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa tá a fi ń lé ayé, àbí a fi ń lé ipò, àbá a fi ń lé ìmọ̀, àbá a fi ń lé ṣáráfù, iyì, ọlá, ẹ̀rí nínú àwọn nǹkan ní pàápàá ó lè máa fa sábàbí àbáwọn kan tó tún jọ bẹ́ẹ̀. Qala Allahu ta'ala. Lọ́lọ́run ọba mi ọba àlekè ọlá fi ń sọ fún wa nínú Al-Qur'ani rẹ̀. A'udhu billahi minash shaytanir rajim. Walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahida. ولا يزالون مختلفين إلا من رحم ربك. Ọba mi àlékè ọlá,
ó jẹ́ kó yé mi ó jẹ́ kó yé wọ náà wípé tó bá wu èmi Ọlọ́run ni mo ti lè pa yín pọ̀ sójú ọwọ́ kan náà. ummatan wahida. a ní mo lè ṣe yín ní ìjọ kan náà tẹ́jọ ọmọ orí bákan náà tẹ́jọ níwà bákan náà tẹ́jọ níṣesí kan náà tẹ́jọ lágbọ́yé ṣùgbọ́n èmi Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. wala yadhaluna mukhtalifina illa man rahima. àìmá ṣe bẹ́ẹ̀ èmi Ọlọ́run kò gbọ́dọ̀ mọ̀mọ́ wáyé nípa òfàǹfà láàrin ara wa, nípa èdè àìyedè láàrin ara wa, nípa àìmọ́gbọ́ra wáyé yóò mọ̀ wá náà àyàfi illa man rahima rabbuka. ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run àyàfi ẹni tó bá wù mí Ọlọ́run tí mo bá fẹ́ ṣèkẹ́ mi fún nìkan yóò borí bọ́ kó nù ẹ̀. lakin hadha al-ikhtilafu la yanbaghi an yuaddi ila tashakhu. èyí tí ń wá jẹ́ kó o màmá dájú ń parẹ̀ òun náà ni wípé ká wá ní èdè òyédè láàrin ara wa, àbí ká ní òfàǹfà láàrin ara wa, àbí ká kí wọ́n sọ yìí kémi ó sọ yìí kò tí ì bí ọ̀tẹ̀, kò ì bí ó dì yíyan, kò ì wá bí pé ṣe tiẹ̀ lọ́tọ̀ kí n ṣe tèmi lọ́tọ̀, kò ì bí ká gbógun tira wa, nítorí wípé bá a bá wo àwọn tán ṣáájú wa nínú ẹ̀sìn a rí wípé nínú àwọn sàhábà la fẹ́ sọ ni èdè ìyapa ẹnu máa ń wà fún wọn. èmi sọ yìí ìwọ sọ yìí nígbà fún ẹ onígbà fún mi ṣùgbọ́n kò tí ì bí ọ̀tẹ̀. ihun tá a gbọ́dọ̀ ní nínú ẹ̀mí tá a gbọ́dọ̀ ní nínú ọkàn òun náà ni wípé bá a bá yapa ẹnu láàrin ara wa ká má jẹ́ kó bí jà, ká má jẹ́ kó bógun, ká má jẹ́ kó bí ṣe tiẹ̀ lọ́tọ̀ kí n ṣe tèmi lọ́tọ̀ yìí tó burú láàrin àwa mùsùlùmí nìyẹn. ó sọ yìí mo sọ yìí kò tí ì bí ká búra wa. ẹjẹ́ àsọ̀kalẹ̀ sí àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tá à ń tẹ̀lé ìlànà wọn mọ́sàbí wọn lóde ìsìn. eléyìí sọ yìí eléyìí sì ní èyí lòun sọ eléyìí ní bí bó ti lè rí ni eléyìí ní rán ìgbà tí yẹ bó ti kò yín òbí ogun kò bọ́tẹ̀. ànábì gangan sọ ó ní ìfin ìyapa láàrin àwọn sọ̀hábà mi, ìyapa láàrin àwọn àlùmọ̀ mi ìkẹ́ni ọlá ni. bá a bá dénú ẹbí àwọn ohun tá a sọ yìí ọ̀pọ̀ rẹ̀ ní ṣẹ̀ nínú ẹbí kọ̀ọ̀kan la ilaha illallah, pàtàkì jùlọ ní ìlú Àjàṣẹ́. agboolé wo ló wà tí wàhálà ò sí, tí èdè àìyedè ò sí, àìgbọ́ra ẹni yé tí ò sí, ẹni ọmọ wa ń sọ di nǹkan bàbàràbà tí ó wà mú àṣàsí dání, yóò wá mú ṣe tiẹ̀ lọ́tọ̀ kí n ṣe tèmi lọ́tọ̀, yóò wá mú ogun dání, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Mágàjí sọ̀rọ̀ ìwọ sì wá sọ pé Mágàjí bẹ́ẹ̀ ti sọ ni kò tọ̀ ọ̀nà báyìí ló yẹ kí ó gbé náà wà ní ó sọ̀rọ̀ sí Mágàjí ṣe lè sọ̀rọ̀ kí wọ́n tún sọ̀rọ̀ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ànábì ò ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. Ànábì ní ká máa ṣe ṣáwórà ni láàrin ọkọ pẹ̀lú ìyàwó. a mọ̀ lóòótọ́ pé aláṣẹ ni ẹ́ ìwọ bàbá, ṣùgbọ́n gbogbo ohun tó bá ṣe pé ìyàwó rẹ sí, kódà bó tẹ̀ ní tẹ̀lé àṣẹ gbọ̀ngbọ́n ẹjọ́ jẹ́ kí pòlítíìkì ni kò lò ó fi bá wa darí ẹ̀. bẹ́ẹ̀ láàrin bàbá pẹ̀lú àwọn ọmọ ẹ jẹ́ ká gbọ́ yìí ó wà, nítorí wípé ilé kọ̀ọ̀kan ló ní àdánwò tiẹ̀. Inshallah. ilé mi ń bẹ bàbá pọ̀ láwọn ọmọ ni, ilé mi ń bẹ ọkọ àti ìyàwó ni, ilé mi ń bẹ ìyá pọ̀ láwọn ọmọ ni, ilé mi ń bẹ àwọn ẹbí ni. ẹni èdè òyera wọn kò tí ì tó jà. Allah wa taqatu'i wal khusuma. mo ti lọ. wal kathiru minal khilafati wal mushkilati allati taqa'u bayna al-muslimi wa akhihi. jama ṣe wá rí gbogbo àwọn wàhálà tí ń padà ṣẹlẹ̀ láàrin ara wa síra wa tá a pè ní èdè òyédè yìí láàrin àwa mùsùlùmí àtàwọn ọmọ ìyá. allati takun wa zawji wa zawja. bẹ́ẹ̀ láàrin ọkọ láàrin aya wa sahibi wa sahibi. bẹ́ẹ̀ bákan náà láàrin ọ̀rẹ́ síra wọn, àwọn ọ̀rẹ́ síra wọn àmọ̀já àmọ̀lébù ara wa. umurin wa dhununin yakezifuha ṣèitọ́nù fi nufus. gbogbo àwọn kinní wọ̀nyí jákujàkun tí ń ṣẹlẹ̀ yìí òun mboni tí ń kúrò tá a bá ṣẹ́rí ẹ̀ á rí wípé láti ọ̀dọ̀ ìmọ̀ràn àṣeitọ́n náà ní tí ń kúrò wá sí ọkàn ẹni tó bá fẹ́ lò.
وينساق الناس إليها فتكون سببا في ركوع العداوة. tí ṣètánì bá ti bọ́ sí ọkàn ènìyàn nítorí wípé ẹnìkan kan ò ní dédé gba ìbínú tí ìbá ṣe pé ṣètánì ti kan lára. Masha Allah. àmọ́ wá fi ṣètánì ò ní sọ̀kalẹ̀ wá dára kan, àmọ́ wá fi àwọ̀ èèyàn fi dára fúnra wa. mọ́ gbà fún. jàmá nígbà tó bá ti wá rìn sí lọ́kàn, ó ṣe ń ṣe ihun tó jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ fún, ó ṣe ń ṣe èyí tí ò jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ fún, ó ṣe ń ṣe kó jẹ́ pé ìbàjẹ́, ó ṣe ń ṣe kó jẹ́ wípé wọ́n fẹ́ dàrú. jàmá tó bá ti lè kó sí ẹ̀dá lọ́kàn báyìí fatakuna sababan fi wuqu' al-adawa, ìyẹn ni ó wá jẹ́ sábàbí tí ọ̀tẹ̀ ó bẹ̀rẹ̀, wàhálà ó bẹ̀rẹ̀, ogun ó bẹ̀rẹ̀, bákan náà ìjà ó bẹ̀rẹ̀ bainahum. ọmọ wá di ẹni tí wọ́n mọ̀ wá rán síra wọn, ọmọ rán bọ̀ǹdì síra wọn, ọmọ rán ayákìlà síra wọn. ọmọ ìyá ń sọ fún oníbodè pé ẹrù ọmọ ìyá àwọn fàyàwọ́ ń bọ̀ lọ́nà kan lọ dènà dé, lérí gbogbo kíni, lérí pé ìnígbà fún kò ní jẹ́ èèyàn. وقد أشار النبي صلى الله عليه وسلم إلى ذلك بقوله. pàápàá jùlọ aṣáájú ẹ̀dá ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam, ó ti sọ pípọ̀ ọ̀rọ̀, ó sì ti tọ́ka sí fún wa pẹ̀lú gbólóhùn ẹ̀ tí ń sọ wípé inna ash-shaytana qad aysa an ya'budahu al-musalluna fi jaziratil arab. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fáwọn sàhábà rẹ̀ níjọ́ ọjọ́ kan, ó ní ẹ̀yin sàhábé mi ẹ lọ mọ̀ àmọ̀dájú wípé àṣẹ ìtọ́nì tá a wí, ṣètọ́nì tá ń pariwo yìí kọ́dá àyíṣà àyíyá àbúdà ó ti kágara, ó ti sú, ó ti rẹ̀ lórí wípé kí àwọn kírun àwọn gbàwẹ̀gbàwẹ̀ àwọn oníṣẹ́ rí kán mọ jọ́sìn fún ṣètọ́nì ò tún sáré èyí nìmọ̀, eré kí ní sá. walakin fi tahrishi bainahum. pàtàkì jùlọ eré tí ń sá òun náà ni eré àwọn kírun. báwo ni wọ́n ti ṣe mọ kírun nínú oníkonú, ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó sáfú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀tá rẹ̀ ni. Allah. ẹni tó pàdé mùsùlùmí jọ nìyí, ó sálámọ̀ sí ẹ ò dáhùn, olódì ẹni. ẹjọ́ ń sunú ilé kan náà, ẹjọ́ jẹ́bí kan náà, ẹ ń pàdé láwùjọ kan náà, ẹ wà ní rèníò ẹbí, ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ yí kíra yín. ní tí ṣètánì ti fi ń ṣakọ nísìn, ti fi ń lo gbajúmọ̀ nísìn ni. al-islahu bayna an-nasi afdalu min al-ishtighali bi nawafilil ibadat. jama èyí jẹ́ àhámíyà, ó jẹ́ pàápàá jùlọ ohun tí ń jẹ́ wàhálà láàrin wa. nígbàtí wàhálà bá wá ṣẹlẹ̀, ó wá kan àtúnṣe. Masha Allah. jama ṣe mọ̀ pé wàhálà bá ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀ náà, ti ṣẹlẹ̀. kí ló kàn nísìn, ọwọ́ ò la fẹ́ fi jẹ́, báwo láti ṣe tágbóra wáyé, báwo láti ṣe dá ìfẹ́ padà sí àárín ara wa, báwo ni ẹbí ó ti ṣe máa tò pẹ̀lú ìrọ̀rùn àti ìdùnnú àtayọ̀. afá jẹ́ kó yé wa wípé al-islahu bayna nas afdalu min al-ishtighali bi nawafilil ibadat. wọ́n ní gbogbo ìwọ onílàákàyè, gbogbo onímímọ̀ tó ń bẹ lágbègbè oníjà méjì, àbí ó ń bẹ lágbègbè àwọn tí wọ́n ń jà tí èdè ò yéra wọn, wọ́n ní ìsìlámù jẹ́ kó mọ̀ wípé ààyè finá sí èrùlé sùn, wọ́n ní ààyè fejò sí òkè àjà fi sùn. gbogbo bí tó bá rí wípé wàhálà ó fẹ́ ṣẹ́yọ, àbó ti ṣẹ́yọ, àbó ti di gbọ́nmi sí omi òtó láàrin ara wọn, wọ́n ní ìgbìyànjú láti ṣàtúnṣe ibẹ̀ ọ̀ranyàn ni fún ẹ. Allahu Akbar. afdalu min al-ishtighali bi nawafilil ibadat. nítorí wípé ìgbìyànjú àtúnṣe láàrin àwọn oníjà méjì àbí àwọn oníjà pípọ̀, wọ́n ní ó lóore fún ẹ, ó ní ládá fún ẹ, ó lẹ́san lọ́dọ̀ Ọlọ́run fún ẹ ju kó wá tilẹ̀kùn mọ́rí ipò òun ń ṣe ìbádà fọ́lọ́run, òun yan náfílà, òun ń ṣe tàájúdì, òun ń ṣe kinní kan, òun ń ṣe kinní kan tó jẹ́ tọ́lọ́run. wọ́n ní kó jáde kó lọ ṣàtúnṣe ní ó lóore fún ẹ ju èyí ni lọ. lima fihi min nashri lil hubbi wal mawadda. nínú oore tí ń bẹ
fún àti dá ìfẹ́ tó fò kákò láwùjọ àti sọ ìfẹ́ náà padà sínú àwùjọ náà, àbí ìfẹ́ tó jáde láàrin ẹbí tó fi di ohun tí wọ́n ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ àti dá okùn ìbí náà padà ń bẹ nínú àtúnṣe tó fẹ́ ṣe ni. mimma yuaddi ila sa'adatil afradi wa quwwa. bákan náà nínú àwọn oríire tí ń bẹ níbẹ̀ tí ó máa dá ìfẹ́ padà síbẹ̀, àwọn oríire tí ń bẹ níbẹ̀ tí ò ní jẹ́ ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀, tí ó padà sọ wá di òṣùṣù ọwọ̀ tó ṣe wípé béèyàn bá papọ̀ tíyàn bá wà ní ọ̀kan agbára ní máa ń jẹ́. wa tarabutil mujtami' wala shakka anna sulha khayrun mina shiqaq. jàmá bó o bá gbìyànjú wípé o súnmọ́ ibi tí wàhálà ṣẹlẹ̀ láti paná rẹ̀, láti bomi tútù sí, wọ́n ní òun tún ìjọ ṣe. bákan náà kò wá sí iyèméjì nínú wípé gbogbo wa náà la mọ̀ wípé àtúnṣe láàrin ohun tí ń bàjẹ́ ó lóore ju ká fi wọ́n lẹ̀ kí wọ́n máa tẹ̀síwájú níbi ọ̀tẹ̀ lọ. wa sunnata khayrun minal qati'ah. bákan náà ó tún jẹ́ ó yé wa dájú ṣáká wípé ìsokùn ìbí pọ̀, kéèyàn sokùn ìbí pọ̀, àbí kéèyàn sokùn ọkọ pẹ̀lú ìyàwó pọ̀, àbí kó o sokùn bàbá pẹ̀lú ọmọ pọ̀, àbí kó o sokùn ìyá pẹ̀lú àwọn àbí jàmọ́ pọ̀, ó lóore ju kó fi wọ́n lẹ̀ pé ká máa ṣe káyọ lọ. wal hubba awla minal karahiyya. ohun tó sì jẹ́ ó yé wa náà ni wípé ohun tá a mọ̀ ní ìfẹ́, ká máa lo ìfẹ́ tòótọ́ pẹ̀lú ara wa, ó lóore rẹpẹtẹ ju ká máa níra wa nínú, ká máa ní ìkórìíra ara wa nínú. tó o bá rí ó sálámà sí, ṣùgbọ́n sálámà náà ó ní rẹ̀sẹ́ẹ̀fù, ó ń bá jẹun, ó ń bá rìn, ṣùgbọ́n pẹ̀lú ìrìn náà ó ní ìkórìíra nínú. gbogbo àwa tá a bá ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ara wa, inú dúdú là ń lò. ana abi darda'i radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qala. ló fi wá lọ́dọ̀ bàbá Darda tí ń jẹ́ kó yé mi àtẹ̀yìn wípé aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad ó jẹ́ kó yé wa wípé. ala ukhbirukum bi afdali min darajati siyami was salati was sadaqa. ànábì ń sọ fáwọn sọ̀hábà rẹ̀, ó ní ẹ jẹ́ ń fi yé yín, ẹ jẹ́ ń fún yín ní ìró nǹkan kan, iṣẹ́ olóore kan tó ṣe wípé bẹ́ẹ̀dá bá ṣe olóore fún lọ́dọ̀ Ọlọ́run ju àwẹ̀ tí ń gbà lọ. wàsọ́lá. olóore fún lọ́dọ̀ Ọlọ́run ju irun tí ó máa kí lọ. wàsọ́dàkọ́. àló olóore fún lọ́dọ̀ Ọlọ́run ju sàrà tí ó máa ṣe lásìkò náà lọ. qalu bala. àwọn sọ̀hábà ànábì wọ́n ní ìrẹ̀ òjíṣẹ́ Ọlọ́run à ń tẹ́tí à ń gbọ́. qal salahu dhatil bayn. ànábì ní iṣẹ́ kan ni tó ṣe wípé gbogbo wa náà láti mọ̀ ń pẹ̀. ó ní as-salahu zatil bayn. òun náà ni kẹ́ ṣàtúnṣe ní àárín àwùjọ tí òkun náà. Allahu akbar. òun ni ká ṣàtúnṣe láàárín ara wa, láwa tá a jọ jẹ́ mùsùlùmí àbí tá a jọ jẹ́ bí àbí tá a jọ jẹ́ ìran tá a rí wípé ó fẹ́ kọ́lọ́ fífẹ́ mọ wà ń bẹ̀, ká sì gbìyànjú ká tètè fọ́ kó mọ́. fa inna fasada dhatil bayni al-haliqa. arábìnrin ní nítorí kíni ṣe rí èdè àìyedè, ìjà, tẹ̀m̀bẹ̀lẹ̀kùn, ọ̀tẹ̀ láàrin ìjọ àbí láàrin àwa mùsùlùmí, òun náà ni ọ̀fà ohun tí ń fa nǹkan wa fi riwayatin la aqulu tahliku ash-sha'r walakin tahliku ad-din. jama nínú ẹgbà wa mi wọ́n ní nígbà tí ànábì sọ wípé ṣe rí ọ̀tẹ̀, ṣe rí kí nǹkan ó bàjẹ́ láwùjọ wa, òun náà ni òfà, èyí pé ihun tí ń fa nǹkan. ìwáyà mi wá sọ fún wa wípé ẹ gbọ́ yé dáadáa o, la aqulu la tahliku ash-sha'r. ó ní mi sọ wípé láàmù tí ń fáárí o, sọ wípé abẹ tí wọ́n ń lò tán fi ń fáárí o, ṣùgbọ́n walakin tahliku ad-din. wọ́n ní yóò máa fa
ẹ̀sìn kó lára wa mùsùlùmí, yóò máa fa ládàrí kó lára wa mùsùlùmí, yóò máa fa oríire kó lára wa mùsùlùmí. jàmá ẹ̀san ìdùnnú iṣẹ́ olóore tá ń ṣe níbi ìrun kíkí, níbi àwẹ̀ gbígbà, bí ìjà bá wà, bí èdè àìyedè bá wà, a máa ṣe kí ni o, gbogbo kìíní yẹn àní rí ládá kan yóò máa fàdánù. àbẹ̀ ọlọ́run àtẹ̀mí àti ẹ̀yin oore ọwọ́ wa ọlọ́run máa fàdánù. àmín. ládá iṣẹ́ wa ọlọ́run gbogbo bí bàtà bá dé díẹ̀ ọlọ́run jẹ́ ká bá pàdé o. àmín. insha allah. ǹjẹ́ ní báyìí à ń bọ̀ àti ìdí ẹ máa dẹ̀tí gbọ́ wa kọ́lọ́hún àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́hún jẹ́ kó fún wa lágbọ́yé. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. لا أقول تحلق الشعر ولكن تحلق الدين وإصلاح ذات البين إزالة أسباب الخصام والنداء بالتسامح والعفو أو التراضي. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. gbogbo etí tí ń gbọ́ wa, ẹ̀san rere tí ń bẹ fẹ́ni tí ń gbọ́rọ̀ Ọlọ́run jó máa wà pẹ̀lú wa. àmín. bákan náà ká gbọ́rọ̀ Ọlọ́run ká wá mú èyí tí ó ṣe kókó tó jẹ́ ojúlówó ń bẹ. Ọlọ́run ìwọ lọba tí máa ń bùyàn, Ọlọ́run mọ́ ṣàbù wá. àmín ya Allah. nítorí wípé ìgbọ́rọ̀ Ọlọ́run ká sì tẹ̀lé òun ní fi ń lóore jù. gbogbo ohun tá a bá ti gbọ́ nínú Sunna TV yìí ẹjá mọ tara rẹ̀ ká mọ mú ti wà níbẹ̀. a sọ fúnra wa wípé níbi tá a gbé bọ́rọ̀ wa dé, a ní aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní gbogbo ẹni tí ó bá ti ń dáná ọ̀tẹ̀ táwa náà sì ń kó náà mọ́ nínú ìjọ wa tá a wá ń ṣọ̀tẹ̀ tó wá di bí ń pé ṣe tiẹ̀ lọ́tọ̀ kí n ṣe tèmi lọ́tọ̀, ó ní yóò máa fa ni gbogbo iṣẹ́ olóore tá a bá ṣe yóò ṣe kí ni yóò máa fa ni. tí ò wá fi ní fa iṣẹ́ olóore rẹ, tí ò fi ní fa iṣẹ́ olóore tèmi, kí ló yẹ ká ṣe? àfi ká ti ọwọ́ ọmọ wa bọ́ṣọ́, ìyẹn pé ká sọ agbéjẹ́ mọ́wọ́ níbi ìjà, níbi tẹ̀bẹ̀lẹ̀kùn, níbi ọ̀tẹ̀, ẹ jẹ́ ká jáwọ́ níbẹ̀. wa islahu dhatil bayn. ká máa wá gbìyànjú láti máa ṣàtúnṣe láàrin ara wa síra wa. Allah idalatu asbabil khisami wan nida. nítorí gbogbo ìgbà tá a bá ti ń pè ìjókòó lórí wípé ọ̀rọ̀ tí ń lọ láàrin Sùmọ́nù pẹ̀lú Bìsírù yìí ẹjá jókòó sérí ẹ̀, ọ̀rọ̀ tí ń lọ láàrin Lágbájá pẹ̀lú Baálé ẹ̀ ẹjá yanjú ẹ̀. wọ́n ní gbogbo ìgbà tá a bá ti ń pè ìjókòó bẹ́ẹ̀ à ń yọ gbogbo àwọn nǹkan tí ó máa jẹ́ ọ̀tẹ̀, wàhálà, fìtínà, à ń jakò ní àárín méjì náà, a sì ń dà wọ́n nù. wan niza'i bit-tasamuhi wal-'afwi awit-taradi. bákan náà gbogbo àgbọ́yé, gbogbo ohun tí ń jẹ́ àṣìwí láàrin ara wa síra wa, a máa ṣàtúnṣe rẹ̀ pé Lágbájá o ṣe léyìí sọ, o bá ti mọ́ sọ báyìí ló bá ti sọ, ẹ̀rí látara bẹ̀ Lágbájá yáàfin ẹ̀ yọnu sí àwòtàrọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ yọnu sí ẹ má jẹ́ kí èèyàn ṣe kí ni o kó bíjà láàrin ara yín. lamma aliman nabiyyu sallallahu alayhi wa sallam. pàápàá jùlọ wọ́n ní ẹ jẹ́ kó yé wa gbogbo àwa mùsùlùmí níjọ́ kìíní àná nígbàtí aṣáájú ẹ̀dá ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam tó gbọ́ sí tó sì mọ̀
nípasẹ̀ àwọn tani. anna ba'da ashabihi min ahli Quba ikhtalafu. ó mọ̀ ó gbọ́ wọ́n á fún nírò wípé nínú àwọn sàhábà rẹ̀ tí wọ́n ń bẹ ní Quba mọ́sálásí Quba gbogbo náà láti mọ̀ nílùú Madina wọ́n ní mọ́sálásí náà àbí ní àdúgbò náà èdè àìyedè ó wà ní àwọn mùsùlùmí. dábàlì islahi bainahum fa'an. zahabali islah. bainahum. Ànábì ṣe kí ni ó dìde ni o láti ṣe kí ni o láti sọ pé ẹ jẹ́ kí a lọ ṣàtúnṣe ní àárín wọn. فعن سهل بن سعد الساعدي رضي الله عنه. ó tún wáyé látọ̀dọ̀ ọ̀kan nínú àwọn sàhábà Ànábì Ọlọ́run kó bá yọ́nú sí. àmín. أن أهل قباء اقتتلوا حتى تراموا بالحجارة. a ní àwọn ará Kùbá tá à ń sọ yìí nínú àwọn sàhábà Ànábì wọ́n ní èdè àìyedè tí ó wọ̀ wọ́n láàrin náà ó le débi wípé ó ti dìjà rẹpẹtẹ tí wọ́n ti ń lẹ̀ kó mọ́ra wọn ọ̀tún ń jùkò sósì òsì náà ń jùkò sọ́tún ó ti di rẹpẹtẹ. fa obi Rasulullahi sallallahu alaihi wasallam. wọ́n fi sáré wọ́n fún aṣáájú ẹ̀dá Ànábì nírò nípa rẹ̀ wípé ń ṣẹlẹ̀ báyìí. idhabu faqala idhabu bina nuslihu bainahum. nígbà tí Ànábì ó ṣe Ànábì ní kò sí ṣíṣe kò sáyì ṣe ẹ dìde ẹ jẹ́ ká lọ lágbájá tó fún mi nírò ó yá sì mí débẹ̀ jẹ́ ká débẹ̀ nígbà tá Ànábì sì débẹ̀ kí ló ṣe láàrin wọn ó lọ parí ẹ̀ ni ó gbérí sébi térí ń gbé ó sì gbé ẹsẹ̀ síbi tẹ́sẹ̀ ń gbé gbogbo wọn sì ṣe kí ni wọ́n sì gbà wọ́n sì ju wọ́n lẹ̀ ó ti tán wọ́n sì tún bára wọn ṣe. jawadul kadhbi lil islahi bayna al mutahasimin. wọ́n wá ní gbogbo ìwọ tí ó bá wá ní o ṣe tán o gbìyànjú láti ṣe àtúnṣe wọ́n ní ohun tá a pè látúnṣe ẹ̀kọ́ ni o àtúmọ̀ kọ́ yẹn lọ́tọ̀ ni o. Allah. nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí pàtàkì jùlọ ìran Yorùbá a máa ń dà níyàn àtúnṣe míì tó ṣe wípé a tún máa ń padà lékún nínú ìjà èyí pé a tún máa ń dákún jà. Allah. ẹni nítorí wípé o kọ́ ẹ̀kọ́ nípa báwo là ń ṣàtúnṣe láàrin èèyàn méjì báwo là ń ṣàtúnṣe láàrin ọkọ pẹ̀lú ìyàwó báwo là ń ṣàtúnṣe nínú ẹbí nítorí ẹni tó fẹ́ ṣàtúnṣe kò gbọdọ̀ tún máa dákún jà mọ́. Masha Allah. ó lọ béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ ẹni àkọ́kọ́ ó rojọ́ fún wọn tẹ̀dùn ó rojọ́ fún wọn ó wá dọ́dọ̀ ẹni kejì ẹjọ́ tiẹ̀ náà ló fẹ́ béèrè kò nídìí kó o máa fún lábọ̀ ohun tí lágbájá sọ gẹ́lẹ́ bó ti ṣe sọ tó bá ní ohun tí ẹni àkọ́kọ́ sọ gẹ́lẹ́ bó ti sọ lòun fẹ́ fún ẹni kejì lábọ̀ kò dálérú. Allahu Akbar. bẹ́ẹ̀ ẹni kejì náà bá wá ń padà sọ tiẹ̀ náà sùúrù ló fẹ́ máa ṣe kí ni ló fẹ́ máa fún. Masha Allah. náà fi ń sọ fún wa wípé jawazul kadhib. jawadul kadhib li islahi bayna al mutahasimin. wọ́n ní ayọ̀dá aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. wọ́n ní ó yọ̀dá fún ìwọ tó o fẹ́ parí ìjà kó o parí ìjà pẹ̀lú politique. Masha Allah. nítorí pé àwọn irọ́ kan wà tó ṣe pé o lè fi tún nǹkan ṣe láàrin oníjà lágbájá nígbà tí mo bí lọ́rọ̀ kò sọ bẹ́ẹ̀ báyìí ló sọ ó ní kódà òun fẹ́ràn gan ni ó lóun fẹ́ràn gan ni ó ní ìjọ náà gangan pàápàá tóun fi ṣìṣọ́ sí ẹ ìbínú kan ló wà pẹ̀lú òun lòun fi ṣe kíní òun ò sọ tòun gba báyìí ẹni tó sì jẹ́ pé òun tọ̀hún lérí pé òun sọ fún. Allahu Akbar. láti fi ṣe kíní láti fi ṣàtúnṣe. لعمية الإصلاح بين الناس أجار النبي صلى الله عليه وسلم الكذب للإصلاح بين المتخاصمين. Ànábì wa Muhammad صلى الله عليه وسلم ó fún wa látúnṣe láyè wípé gbogbo ohun tóun náà bá gbọ́ torí wípé eléyìí ọmọ ìyá ò gbọ́dọ̀ sọ sọ́mọ ìyá ẹ̀ kóun gangan fi ẹnu yí padà lọ́dọ̀ ẹnì kejì tó fẹ́ parí ìjà àbí láàrin ẹbí síra wọn tó fẹ́ ṣe kí ni o tó fẹ́ yanjú ọ̀rọ̀ fún. كأن يذكر الذي يصلح على لسان أحد المتخاصمين مدحا لخصمه. wọ́n ní
dàbí pé ẹni tí ìwọ tó fẹ́ parí ìjà tó wá dédi ìjà tó wá ń rojọ́ lọ́tún tó ń rojọ́ lósì ẹ̀rí ó mọ̀ wá dọ́gbọ́n láti fi tẹ ọ̀rọ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ tó rí wípé o lè gbé jáde tí ó bí nǹkan tí ó bí wàhálà fi kún wàhálà ó tẹ̀ mọ́lẹ̀ ó sin lókù òru ẹ̀rí ṣùgbọ́n ẹni tó fẹ́ parí ìjà yóò ṣe gbogbo agbára láti palẹ̀. Bàbá mi kan ní wọ́n ń sọ̀rọ̀ yóò ní ìwọ tó fẹ́ parí ìjà èèyàn máa ń palẹ̀ náà ni kó tó péjò. Allah. Èèyàn máa ń palẹ̀ kó tó péjò. Ẹbí ní ń jà ni irọ́, jàmá mọ́sálásí ni wọ́n ń jà ni irọ́, ọkọ pẹ̀lú ìyàwó ní ń jà ni, bàbá pọ̀ láwọn ọmọ ní ń jà. Gbìyànjú láti dọ́dọ̀ bàbá dákun mo dé ni ẹ̀bẹ̀ ni láti wá ṣìpẹ̀ àwọn ọmọ yìí ìgbà kan àwo kan ó tan bàbá ó sọ ẹ̀dùn ọkàn fún ẹ ihun tí ń dùn bàbá ó yanu yóò sọ fún ẹ láti ibẹ̀ ni ó mọ ohun tó fẹ́ bá ọmọ sọ ó mọ ohun tó fẹ́ bá ọmọ sọ ó mọ ohun tó fẹ́ bá ọmọ kẹta sọ ó gbọ́dọ̀ súnmọ́ àwọn oníjà méjì lọ́kọ̀ọ̀kan àbí kó súnmọ́ àwọn oníjà nínú ẹbí lọ́kọ̀ọ̀kan ó ti wá ṣàsọwọ́ ihun tí ń dùn lágbájá ni ihun tí ń dùn tàmọ̀dùn ní ihun tí ń ṣe kinní ni ó ti kọ́kọ́ yanjú ẹ̀ ní ení náà kó tó wá pè wọ́n pọ̀. Masha Allah. Ṣùgbọ́n tó bá sọ wípé àyè ò sí fún ẹ láti palẹ̀ ó fẹ́ pejò lẹ́kẹ̀ẹ́ náà wọ́n ní ó ṣe kí ni ó tún dá fikún tó wà lẹ́ẹ̀. madhan li khismihi wa sana'an alayhi min ghayri an yakuna hadha qawluhu haqiqatan. Jàmáà wọ́n ní wá gbìyànjú ọ̀rọ̀ tó mọ̀ pé ọ̀rọ̀ yìí burú ó lè ba nǹkan jẹ́ ìwọ ló wá fẹ́ máa tún ṣe láàrin ara wọn síra wọn ó bú mi pé eré mi ò dáa òun náà sì sọ pé òun bú bàbá tòun wípé ẹ̀yin náà bẹ́ẹ̀ la ilaha illallah Muhammadu Rasulullah. ìwọ máa sọ fún bàbá pé ọmọ yìí ó ní òun ò lè sọ bẹ́ẹ̀ sí yín ó ní nítorí pé ẹ̀yin lẹ bí òun ó ní ẹ̀yin lẹ tọ́ òun ó lóun ẹ̀yin lẹ sanwó iléèwé tòun ó lóun ẹ̀yin lẹ jẹ́ sábàbí yín lòun fi ó wàá sọ ọ̀rọ̀ tó ṣe pé eré bàbá ó sì wú gbogbo ìbínú tí ń bẹ lọ́kàn rẹ̀ ló ṣe kí ni o yóò sì kó tí ọmọ òsì rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ láti fi ṣe kí ni o láti fi ṣàtúnṣe. فعن أم كلثوم بنت عقبة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ليس بالكاذب من أصلح بين الناس فقال خيرا أو نما خيرا. Jàmáà nínú àwọn sahaba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadisi yìí wọ́n jẹ́ kó yé wa wípé aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ wípé ó ní a lè pé lópùrọ́ man aslaha bayna an-nas. Gbogbo ẹni tó bá ṣe wípé ó ìdìde àtúnṣe, gbogbo ẹni tó bá ṣe wípé Ọlọ́run yàn láti tò ẹbí níbi àtúnṣe àbí jàmá ẹni gbogbo ohun tó bá mú wá ní dáadáa níbẹ̀ lọ́rọ̀ wọ́n ní oríire ni kódà kó tó wá déjì fikún. aw nama khayra. ẹ̀rí pàtàkì jùlọ ohun tó burú ń bẹ̀ náà ni wípé a máa ń fẹ́ tún nǹkan ṣe tátùmọ̀ fàbò sísí. Adájọ́ ẹni tó fẹ́ dájọ́ tó fẹ́ parí ìjà wọ́n ti mọ̀ wípé bàbá amágàjí lélẹ́yìí òun ni ó padà parí ìjà àwọn wà mọ́ sáré tọ̀ lẹ́yìn láti lọ gbé búrẹ́dì fún ìyàwó ilé yóò bu gàrí lọ fún àbí yóò bu òkèlè lọ fún nítorí pé tí ó bá dájọ́ kó lè ṣe tẹ́tùà lérí àwọn àṣìṣe tóun. Allahu Akbar. ẹni èyàn ni kí ìwọ tó fẹ́ ṣàtúnṣe mọ́ gbowó ẹ̀yìn. وقال رسول الله صلى الله عليه وسلم لا يحل الكذب إلا في ثلاث. Aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam ó tún wá fi yé wa gẹ́gẹ́ bí àǹfààní àti oore fún wa ó ní a lè dájọ́ òpùrọ́ fún ẹni tó ṣe wípé ń purọ́ lérí ọ̀nà mẹ́ta ń purọ́ àwọn irọ́ kan wà tó ṣe wípé irọ́ tó yáyì irọ́ tó tún nǹkan ṣe ni wọ́n ní eré ọ̀nà mẹ́ta ló wà. yuhadithu rajulu muratahu liyardiyaha. ẹni ọkọ ìyàwó
tí ń ṣe pòlítíìkì pẹ̀lú ìyàwó ẹ̀ tí ń fi ọ̀rọ̀ fi wé ọ̀rọ̀ fún tó sì ń jẹ́ ọ̀rọ̀ kan tó ṣe wípé kò fẹ́ máa jẹ́ bẹ́ẹ̀ ẹni láwọn ọ̀rọ̀ kéékèèké yàtọ̀ sí pé ìyàwó rẹ̀ ó ṣàkójọ owó kó esú ó ní kò bá wọn ralẹ̀ ó wá ralẹ̀ náà ó lè yìí ni o ìyàwó ẹni kò bá wọn mọ kọ́lé wọ́n ń jí sí mọ́ jàgùdà lè yìí ni o irọ́ yẹn kọ́ ni wọ́n sọ. alájì látàárọ̀ tẹ́ ti jáde ìsílẹ̀ tó wọlé nítorí ẹ̀dẹ̀dẹ̀ ò dákẹ́ ń tẹ́ jẹ́ náà ni mo wá káàkiri tẹ́jẹ́ mọ̀ wá káàkiri nítorí ọmọ yìí tó tẹ̀sán pé òun fẹ́ ṣe kíní ni mo lọ rìnrìn bí ó ti ṣe lọ ìsàmì àbí bí ó ti ṣe lọ lóyìnbó àwọn irọ́ bẹ́ẹ̀ ó yẹ kó o máa gbé kalẹ̀ ìgbà tí ìyàwó rẹ̀ ń sọ fún ẹ ó ní papa ẹ má bínú oúnjẹ yìí ó dàbí pé ata jù lọ díẹ̀ ìwọ náà sì ti mọ̀ pé ìyàwó ẹ̀ sí ó ṣe oúnjẹ náà sè tó ti ń yan ata lẹ́nu pàtó bá rí pé ó yọjú sí ẹ ó sì rọra ó tẹ̀ mọ́ra tó bá ní ẹ dákun ọbẹ̀ yẹn ó pàṣẹ ọbẹ̀ yẹn ó lọ bàjẹ́ nítorí kíni wọ́n fi découragé ìyàwó rẹ̀. wal kadhibu fil marbi. bákan náà fil harbi. bákan náà irọ́ pípa tá a bá wà lójú ogun. fil harbi. gbogbo ìgbà tá a bá wà lójú ogun tá a bá wà nínú wàhálà wọ́n ní irọ́ tá a bá pa níbẹ̀ àfi tún nǹkan ṣe ni àbí àfi dáàbò bo ẹ̀mí ni ó dàbí ẹrú ọlọ́run kan tí wọ́n lé bọ̀ ni ó wọ́n lé bọ̀ ní lílé ogun tòótọ́ láti pé bọ́n bá ba àfi kí wọ́n pa ẹrú ọlọ́run kan sì jókòó lẹ́nu ọ̀nà tiẹ̀ níbi tí ń gbé nàjú bàbá kan ó wà lé amúṣíà rẹ̀ ní nàjú lọ́mọkùnrin náà bá dé bàbá ẹ gbà mí wọ́n lé mi bọ̀ wọ́n fẹ́ pa mí nì bàbá ní wọlé jàmá arákùnrin yìí sì wọlé ó sásábẹ́ sẹ́yìn ilẹ̀kùn lẹ́ẹ̀kẹ́ náà làwọn tí ń lébọ̀ dé pẹ̀lú àáké pẹ̀lú àdá pẹ̀lú gbóngbó wọ́n ní ọmọkùnrin kan là ń wá bọ̀ ọmọ náà ó pààyàn ní a sì gbọ́dọ̀ pa òun náà dín òun là ń wá bọ̀ jàmá ǹjẹ́ kò wọ́n bi bàbá lè pé ǹjẹ́ ọmọ yìí ò gbá bí bàbá ní ọmọ wo àti gbàmọ́ tí wàá ń jókòó ń bí omi ìrọmọ kan gbá bí o ìrọmọ kan ò kọjá lọ́dọ̀ tèmi ń bí o òun ló sì gbọ́ ọmọ náà pamọ́ jama èyí ni ṣe bàbá náà purọ́ àbí ò purọ́ ṣùgbọ́n irọ́ bẹ́ẹ̀ kò fi dáàbòbò ẹ̀mí ni ẹni a bá wà lójú ogun tá a bá ní nǹkan báyìí ó fẹ́ jẹ́ báyìí tá a sì mọ̀ pé yóò kó bá ẹni tí wọ́n ní a lè sọ pé kò jẹ́ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. wal kadhibu li yusliha bayna an-nas. irọ́ tí ànábì yọ̀ọ̀dá fún wa tí ń jẹ́ ti ẹlẹ́kẹ̀ẹ́ta òun náà lèyí tá ń sọ̀rọ̀ lérí ẹ̀ yìí irọ́ tá a fi ṣàtúnṣe láàrin àwọn èèyàn àbí láàrin oníjà méjì àwọn irọ́ mẹ́tẹ̀ẹ̀ta ni ànábì ní àníkọ ẹ̀san òpùrọ́ sérí ẹ̀ fún. al-islahu bayna an-nasi min akhlaqi wa shama'ili nabiyyina sallallahu alayhi wa sallam. a ní àtẹ̀mí àti ìwọ jẹ́ ká lọ mọ̀ dájú pé ìṣàtúnṣe láàrin oníjà méjì ìmọ̀ gbìyànjú láti ṣàtúnṣe láàrin jàmọ́ ìmọ̀ gbìyànjú láti ṣàtúnṣe nínú ẹbí ìwà kan ni tó jẹ́ ìwà aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. kódà ìṣesí rẹ̀ ni tí sábà máa ń ṣe ní gbogbo ìgbà. allati hassana alayha bi qawlihi wa fi'lihi. tó ṣe wípé ànábì àtúmọ̀ wá sọ̀rọ̀ lérí ẹ̀ fún gbogbo àwa ìjọ mùsùlùmí gbogbo ìgbà ní fi ń sọ̀rọ̀ lérí ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ sísọ a máa pé ẹ máa ṣàtúnṣe ẹ má jẹ́ kí èdè àìyedè ó wọlé ẹ má jẹ́ kó wà rí yín òun náà gangan kò tún sọ lásán ìtún ṣe ìṣe àárín kà lára rẹ̀. fahani an thumma hani an biman liman ajra Allahu al-khayri ala yadayhi. jama oríire ni o oríire akíóntọ̀hún abáríkà rẹ̀ ó kú oríire ẹni tó ṣe wípé ọlọ́run ọba ó fún ní ìṣe bẹ́ẹ̀ tọ́lọ́run fún ní ìwà bẹ́ẹ̀ tó ṣe pé òun ò gbọ́dọ̀ rí nǹkan tí ń dàrú àfi kó gbìyànjú láti pé òun fẹ́ tún ṣe pẹ̀lú ọwọ́ ọ̀tún. faja'alahu sababan lil-islahi bayna al-mutakhasimin. jàmáà tó ṣe wípé ọlọ́run ọba ó máa wá fi ń ṣe onísábàbí pé tíjà ìfi parí ọpẹ́lọpẹ́ Latifu
tá a fi dẹni tá à ń kíra wa ọpẹ́lọpẹ́ hafizu ìwọ náà jẹ́ kí wọ́n máa fi pe orúkọ rẹ sínú àwọn nǹkan bẹ́ẹ̀. Qala sallallahu alayhi wa sallam. láṣáájú ẹ̀dá anábì wa Muhammad fi ń sọ ọ́nù gbólóhùn ẹ̀ wípé. ala ukhbirukum bi afdali min darajati siyami was-salati was-sadaqa. ló fi ń sọ ọ́nù gbólóhùn ẹ̀ pé jẹ́ ń fún yín nírò iṣẹ́ olóore kan tó ṣe wípé ó lọ́lá ju sàárà lọ lọ́lá ju òun kíkí lọ lọ́lá ju àwẹ̀ gbígbà lọ òun náà ni kéèyàn ó gbìyànjú láti ṣàtúnṣe. inna minan nasi nasan mafatiha lil khayr. wọ́n ní yóò máa bẹ nínú àwọn èèyàn aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní yóò máa bẹ nínú àwọn èèyàn tó ṣe wípé èèyàn ni o ṣùgbọ́n àkàndá èèyàn ni lẹ́ni tí Ọlọ́run bá ó máa tara rẹ̀ ìyẹn pé yóò máa jẹ́ onísábàbí oore fáwọn èèyàn yóò sì máa wá jẹ́ onísábàbí ìdínà aburú fáwọn èèyàn Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ èèyàn bẹ́ẹ̀ ni Ọlọ́run kò ṣe mí bẹ́ẹ̀ kò ṣe wọ́n náà bẹ́ẹ̀. nasi nasan mafatiha lil sharri. bákan náà yóò máa bẹ nínú àwọn èèyàn tó ṣe wípé ní tiẹ̀ sábàbí ibú náà ni ó máa wà fáwọn èèyàn mọ̀ ní eléyìí kò gbé nǹkan rẹ̀ kan ṣe ní gbórúkọ ẹ̀ níbi tó dà kan yóò sì mọ wá jẹ́ ẹni tí ó mọ̀ tilẹ̀kùn oore fáwọn èèyàn Ọlọ́run mọ́ fi àwọn èèyàn fi dáwọ́ ara bẹ́ẹ̀ Ọlọ́run mọ́ fi mí dá mọ́ fi wọ́n náà dá. àmì fatuba liman ja'ala Allahu mafatihal khayri ala yadihi. oríire tó pọ̀ ìdùnnú tó pọ̀ kó máa jẹ́ ti gbogbo ẹni tí Ọlọ́run ọba tí fi ń ṣe sábàbí oore ní gbogbo ìgbà tí sì fi ń tilẹ̀kùn aburú fáwọn èèyàn. wa wailun liman ja'ala Allahu mafatiha sharri ala yadihi. erí burúkú fún gbogbo àwọn ẹni tí Ọlọ́run ọba bá ṣe wọ́n ní ẹni tí sábàbí burúkú máa gba ọwọ́ rẹ̀ jáde tó sì ṣe wípé òun ni ó máa kánná oore fáwọn èèyàn àtèmi àtìrẹ Ọlọ́run mọ́ ṣe bẹ́ẹ̀. àmín. tá a fi parí rẹ̀ Al-Qur'ani jẹ́ kó yé èmi pọ̀lú rẹ̀ pé wa in ta'ifatani minal mu'minina iqtatalu. wa in ta'ifatani minal mu'minina iqtatalu fa aslihu baynahuma fa in bagat ihdahuma 'ala al-ukhra فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. gbólóhùn Ọlọ́run nínú Al-Qur'ani rẹ̀ òun la fi parí ìjókòó tèní. òun ni wípé Ọlọ́run pa mí láṣẹ ó pàwọ́ náà láṣẹ pé bá a bá rí ibì kan tí di àyèdè ń bẹ láàrin wọn ká gbìyànjú láti yanjú ẹ̀ ìyanjú ẹ̀ tá a fẹ́ yanjú ẹ̀ náà ẹ má jẹ́ ká dákun ká ṣe sùúrù ẹni bá fẹ́ parí ìjà a máa ṣe sùúrù pípọ̀ ó ṣe sùúrù kódà oníkọ̀ ẹ̀gbin oníkọ̀ ebú oníkọ̀ àbùkù ẹ̀rí bó o bá wá yanjú ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá yanjú ẹ̀ bẹ́ẹ̀ ṣẹrẹ́ ni bẹ́ẹ̀ nìkan bá wá gbọ́n rí pé òun nígbà látàyé dọ̀hún mi ní kí n bá kókó mọ́ déjì òkú mi wọ́n ní wú eléèní gbogbo ẹ̀yin tẹ́ ẹ kù ẹ padà ẹ gbógun tì í wípé àfíìsù ìwọ ní karambani ó sì ń ṣagídí gbogbo àwọn tá a kù àbẹ́ ẹ ṣe mọ́ títí òun náà fi wá rí pé òdodo ọ̀rọ̀ lẹ́ ń sọ ìjà tẹ́ ń jà ìjà ẹbí ni ìjà tẹ́ ń jà ìjà ẹ̀sìn ni ìjà tẹ́ ń jà ìjà dáadáa ni tó bá wá rí bẹ́ẹ̀ yóò wá padà sẹ́yìn wọ́n ní tó bá padà ó ṣeéṣe kó jẹ́ ọkọ ó ṣeéṣe kó jẹ́ ìyàwó ó ṣeéṣe kó jẹ́ inú ẹbí tó bá wá padà sẹ́yìn bẹ́ẹ̀ tán wọ́n ní ẹ wá gbìyànjú. fa aslihu baynahuma bil adl. ẹ ṣe àtúnṣe láàrin àwọn pẹ̀lú déédéé iṣẹ́ yìí iṣẹ́ ànábì ni ìwà yìí ìwà ànábì ni ó dọwọ́ rẹ̀ ó dọwọ́ èmi náà kọ́lọ́run fún mi náà níwà náà hù bẹ́ẹ̀ ó sì fún ọ náà níwà náà hù bẹ́ẹ̀ ó ṣe wá lẹ́ni tí oore ó máa tọwọ́ wa jáde ó sì ṣe wá lẹ́ni tí ó máa hànà aburú fún gbogbo jàmá àti gbogbo ẹbí ìjẹ́ eléyìí àyíwí òsín àyígbọ́bù ṣe àgbọ̀mọ̀gbà lókun tí ó gbẹ̀san àgbọ̀mọ̀gbà lókun tí ó gbẹ̀san. àgbọ̀mọ̀gbà ní òkú tí ó gbẹ̀san àgbọ̀mọ̀gbà ní òkú tí ó gbẹ̀san. subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Allahu akbar, Allahu akbar.